Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. I said Gabby should know how to reach all of them. So, Adida is donating 50 million to take care of the victims. An additional donation of 25 million will go to the Catholic Church for the victims and everything too. And I think they will reach out to them. Thank you so much. Thank you so much. Pray to God Almighty give you Mama, please adjust. Mama. Many victims in yours have been sending something to George from renovation of this thing and rehabilitation of those who might have got injured or lost parents. We do that. To pray that God will prevent this. Whatever we can push through the government for the further investigation and apprehension, we will do it. God will console all of you. Thank you, Baba. Thank you, Baba. Thank you, Baba. Asiwaju, kí ni ọ̀rọ̀ yín fáwọn ọmọ ìlú Ọ̀wọ̀ lásìkò yìí? Lásìkò yìí, ojú pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run. Àkàntán láti gbàmádùúrà nìkan má rí irú ẹ̀ mọ́. Ẹni tí ó dẹ̀ sọ ẹ̀mí tó pàdánù ẹbí Ọlọ́run á dúró tì wọ́n á dùn wọ́n nínú. Ẹnikẹ́ni tó bá ní information ní àsìkò yìí lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí kó má bẹ̀rù kó má mìíràn láti sọ fún àwọn ọlọ́pàá àbí ládùúgbò wọn. Wọ́n ní nǹkan tá a tún máa fún wọn ní nǹkan wípé ìfọ̀rọ̀tónilétí. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ Ọlọ́run má jẹ́ ká rírú ẹ̀ mọ́ ni. Tẹ́ àrírí ni but ó ti happen. Ó ti ṣẹlẹ̀ náà. Àwọn la máa ti jọba lẹ́yìn láti pawọ́pọ̀ ká lè mú àwọn tí wọ́n ṣiṣẹ́ bí èṣù ni wọ́n. Èṣù rẹ̀ ní ṣẹ́gun lórí wa. Ọlọ́run á gbà wá. A ti ń gbọ́ ngbòrò wọn ní pé ti fún ìjọ yìí ní 50 million. Àti ní láwọn blọọkì kan lọ́sàn-án ìkẹ́ tó dé ń sìn. A fẹ́ confam. Òótọ́ nìyẹn ẹ pé màá fún wọn ní 50 million. And 50 million fún àwọn tí wọ́n ṣòfò ẹ̀mí, ẹni tí ọmọ ẹ̀kọ́ ni, ẹni tí ìyá ẹ̀kọ́ ni, ẹni tí ó farapa ni wọ́n fi ṣètọ́jú àwọn ẹ̀. Eléyìí tí church náà bá dẹ̀ tún lè ṣe nírànlọ́wọ́ máa ṣe. Òótọ́ nìyẹn. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.